tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ máa kásán ọdẹ òdùbí etí tẹ́ fi ń gbọ́ wọn màníjì bákan náà odò tẹ̀sí fìrí wa náà kò ní fọ́ láṣẹ̀dùà ẹ wà nínú gbèsònù bí ò ṣe bí wọn ọmọ Yorùbá látàrí ọ̀rọ̀ tó ń lọ láàrin Aláàfin àti Ọọ̀ni Ìṣà ẹ wo ọ̀rọ̀ ti parí Olúgbọ́n ti ìlú Olúgbọ́n ti sọ̀rọ̀ Olúgbọ́n ti ìlú Ọgbọ́n wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni látàrí ọ̀rọ̀ tó sọ ṣe mọ̀ pé àwọn èèyàn ti ṣì kábíyèsí Olúgbọ́n ti ìlú Ọgbọ́n wọ́n ti ṣì wọ́n gbọ́ látàrí ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ wo ọmọ Yorùbá ẹ jẹ́ gbé yín débẹ̀ ẹ wá gbọ́ ohun tí Saheed Ire sọ nípa ọ̀rọ̀ Olúgbọ́n tó sọ sí ìjà tó lọ láàrin Aláàfin àti Ọọ̀ni Ìṣà Òòyè bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ tó ṣe lọ nígbà tí ìjà yìí ṣẹlẹ̀ tó di rántó bàbá Olúgbọ́n tìlú Ọgbọ́n jáde wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní ṣe fẹ́ gbọ́ ọmọ Yorùbá ó ní Aláàfin ni ọba ńlá wọ́n sọ pé Aláàfin ni ọba gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ìgbà táwọn èèyàn máa ṣì gbọ́ wọ́n nírọ́ pé Olúgbọ́n gbìyànjú láti sọ pé Aláàfin ju Ọọ̀ni lọ Aláàfin ni ọba gbogbo wọn bàbá tuntun jẹ́ kó wá pé Ọọ̀ni ni ọba gbogbo ọba àsìn Ọọ̀ni lọ́ba òrìṣà ọba ilẹ̀ Yorùbá first class ọba bàbá ò sọ wípé Aláàfin gangan ni ó jẹ́ kó yọ pé ọba ńlá lọ Aláàfin ìgbà tó wáyà àwọn aṣọ di nǹkan míì ẹ wá sọ di tó jẹ́ pé ẹ ṣi ọ̀rọ̀ bàbá gbọ́ nígbà tí Olúgbọ́n máa sọ̀rọ̀ ó ní kábíyèsí Aláàfin ti Ọ̀yọ́ pé ọba ńlá ni ó ní ọba ńlá ni wọ́n nílẹ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba ni ọba gbogbo ọba ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sọ pé nípínlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà táwọn èèyàn máa bá bàbá yìí wọ́n ní sọ pé nílẹ̀ gbogbo Yorùbá tó túmọ̀ sí wípé Aláàfin gbọ́dọ̀ wà lábẹ́ ẹni ẹ̀dẹ̀ mọ̀ àwa sọ kínní àwa sọ di rántó sọ di kínní máa fà á já àwa ń fà láàrin ara wa tí ò sì jẹ́ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí bẹ́ẹ̀ torí ọ̀tọ̀ ni tí Olúgbọ́n ti ìlú Ọgbọ́n sọ ọ̀tọ̀ ni táwọn èèyàn bá sọ ṣẹ́rí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ gbé ọ̀rọ̀ sórí afẹ́fẹ́ ẹ dákun ẹ mọ̀ ṣe làákàyè gbé ọ̀rọ̀ náà kalẹ̀ ẹ máa fi làákàyè gbọ́ ọ̀rọ̀ náà dáadáa nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí èyí tó pọ̀ jù àtọwọ́ àwọn ká sọ pé a lè sọ pé àtọwọ́ àwọn ní mídíà ni torí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣé torí pé ká lè jẹun yìí náà ṣé wá jẹ́ ká tún máa fi rọ́ọ̀kùn ni bẹ́ẹ̀ ni ṣó yẹ ká máa fi rọ́ọ̀kùn ni ohun tí ò da ẹja sòótọ́ ohun tí ò da kò da ẹ má jà máa fi rọ́ọ̀kùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sìn wọ́n ti wá sọ di nǹkan mìíràn ẹ wo ọmọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ohun tó Olúgbọ́n ti sọ nìyí o tó fi wá di wípé wọ́n wá yí ọ̀rọ̀ Olúgbọ́n padà wọ́n wá sọ di nǹkan ṣe rí gbogbo ẹ̀yin búlọ́gà tẹ́ ń gbé àyè sọ̀rọ̀ ẹ wo lọ́wọ́lọ́wọ́ yìí ó dàbí pé ó ti ń dèpè fún wọn báyìí bẹ́ẹ̀ ni ó ti ń di èpè fún wọn torí ojú lásán kò ṣe gbọmọ lọ́wọ́ èkó rọmọ ń tẹ̀yìn ò mọ̀ ní wípé ṣe rí ibi tí erin méjì bá ti jà Yorùbá sọ pé koríko bẹ̀ kò tún rúwé mọ́ tó túmọ̀ sí pé àwa táwa lábẹ́ àwa ọmọ Yorùbá ni ó máa affect fún ìdí èyí ẹ lọ so ewé agbéjẹ́ mọ́wọ́ Saheed Ire ni ó ẹ wò tẹ́ bá rí bí ó ṣe ń bu èpè jó wọn kódà àwọn alálẹ̀ gan ti confam èpè bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ gan ti confam èpè nítorí ọ̀rọ̀ wọn yẹn dàbí bá a ṣe ń paná ìkan nìmí ìtúnwé bẹ́ẹ̀ ni ẹ wo ọmọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún
gbogbo eléyìí tó fi ń distract attention wa yìí ó tó gẹ́ bẹ́ẹ̀ ni o ó tó gẹ́ Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó ohun tẹ́yìn blogger Yorùbá mọ̀ ni pé pẹ̀lú gbogbo bí Aláàfin àti Ọọ̀ni gbogbo bí rúkèrúdò ṣe lọ láàrin wọn ìyẹn ò dín adé àti ògo tọ́lọ́run fún wọn kù bẹ́ẹ̀ ni kò dín adé àti ògo tọ́lọ́run fún wọn kù ṣùgbọ́n ó ń dín ìtẹ̀síwájú ó ń dín oríire ẹ̀yin blogger tẹ́ ń gbé ayé sọ̀rọ̀ ó di lọ́wọ́ nítorí gbogbo ìgbàlẹ̀ mọ̀ forí gbé pè n tá a máa jẹ làwọn aṣọ yẹn ká tún máa forí kó nǹkan tí ó jẹ èèyàn ni tó túmọ̀ sí wípé tẹ́ ẹ̀ bá dẹ́kun ìwà ìbàjẹ́ yìí Aláàfin yìí ò ní pé kó torí ẹ̀gbàdélẹ̀ Ọọ̀ni ò ní kó torí ẹ̀gbàdélẹ̀ síbẹ̀ wọ́n sì wà lórí ìtẹ́ ṣùgbọ́n ẹ ronú pé ẹ̀yin lẹ̀ ń gba ìpè lójoojúmọ́ ẹ wo ọmọ Yorùbá ẹ já ronú Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa bó kó lọ fà á bẹ́ẹ̀ ni ẹ wo ẹja kàtẹ́jísà àwọn èèyàn ẹja gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni Saheed Ire ti fi pè kún o wọ́n ti ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ààrẹ sọ̀rọ̀ ẹ wo wọ́n ní tẹ́ ẹ fojú ọwọ́ ṣiṣẹ́ ẹ mọ̀ fẹ̀yìn ọwọ́ dànù ni o àmì àṣẹ bẹ́ẹ̀ àmì àṣẹ o àṣẹ ní tèdùmàrè ẹja kàtẹ́jísà àwọn èèyàn bẹ́ẹ̀ ni kọjá kọ́ pé I wish olóyè lè gbàgbé gbogbo àwọn ìjà yìí kí ó jẹ́ ká focus lórí òmìnira wa bẹ́ẹ̀ ni kò jẹ́ kó yé mi ó ní báwo ni ìbá ṣe dùn tó kó lóye gbàgbé ìjàngbara yìí kí wọ́n lè gba òmìnira wọn kó wá farabalẹ̀ fi àwọn Fúlàní lẹ̀ kó deal pẹ̀lú gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá yìí tí ó jẹ́ pé ara wọn ò balẹ̀ àti àwọn ẹlòmíì ẹ máa rí i pé orí everybody á pé nígbà yẹn ni olóyè lè wá leave everybody alone let everybody fight for themselves. Wọ́n ní kó jẹ́ kí everybody jà fúnra wọn bẹ́ẹ̀ nìkan ní kábíyèsí tí kọ́kọ́ sọ pé kì í ṣe ọba Ọ̀yọ́ state nìkan wọ́n ní kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ ṣe àtúnṣe ṣùgbọ́n Olúgbọ́n sọ pé Ọ̀yọ́ ni orírun àwọn tí àwọn ọmọ wípé Olúgbọ́n ti jẹ́ kó yé pé Ọ̀yọ́ ni orísun ilẹ̀ o ẹ wo ẹjẹ́ tó gbọ̀kan tí àwọn mìíràn àwọn kan ní ṣé ẹ wo àwọn mídíà yìí ṣé ẹ mọ̀ pé kò sí ọba nílẹ̀ Yorùbá tí wọn ò tí ì máa bẹnu àtẹ́lù bẹ́ẹ̀ ni ìdí nìyí tá a fi sọ wípé ẹ jẹ́ ká gba òmìnira wa kẹ́rù mọ́ra ẹ̀ lẹ́rú kí wọ̀fà mọ́ra ẹ̀ ní wọ̀fà tó túmọ̀ sí pé ká yọ àwọn epo wèrè kúrò ní àlìkámà ẹwọ́ ẹ̀yìn àmì bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ò lè jẹ wá lógún ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ ẹjọ́ yàwó yọ̀ lọ́tún lọ́sì pé Yorùbá nation ni o làfi sọ pé a máa bẹ ọ bí ẹni bẹ ṣu ni àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà o gbogbo ẹni tó wá láwọn ní dé ńkọ́ òun máa láwọn ní débà God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o ó dànù ọ.